àìdéyínká ìlànà ọwọ́ bò làwọn bàbá wa sọ ní ilẹ̀ kóòtù òjìrè. àìlè sọ̀rọ̀ sí rèé àwọn bàbá wa sọ pé ìbẹ̀rẹ̀ orí burúkú ọ̀rọ̀ tá a sọ láti lè táwọn bàbá wa ò sọ táwọn ìyá wa ò sọ táwa ọmọ tún ń gbé mì òun ló dé wa mọ́lẹ̀ débi tó dé wa dé yìí. mo máa ń sọ àwọn kan ní ọmọ kan tí kò ní ìbọ̀wọ̀ fágbà ìgbà àwo ìyá mi bí ṣe ọlọ́pẹ́ jẹ ọmọ kọ wá ń kọ́ ọmọ tí ò ní bọ̀wọ̀ fágbà ọmọ wo nìyẹn kíní kan wo nìyẹn ìgbà àwo nìyẹn gbogbo orúkọ tẹ bá pè mí pátá ni mò ń jẹ́ gbogbo nǹkan tí ẹ bá ti pè mí pátá ó tẹ́ mi lọ́rùn ẹni tó bá ti láyọ̀ mi bá pọ̀ jù lórí ìran mi ó máa wọ́ sóko bí èrè ni láṣẹ Ìdùmarè àdàbí tí n bá fún irọ́ kù. mo máa ń sọ lórí ètò mi pé àwọn àgbàlagbà yìí akọ̀gbójú okùn lé wọn ni wọ́n jìnnà sẹ́ni àgbà. mo máa ń sọ wípé àwọn àgbààgbà yìí sẹ́ tí a ní nílẹ̀ kóòtù òjìrè yìí sẹ́ kí ló dé tó jẹ́ wípé ayé wa tọwọ́ wọn tó wọ́n ní ìbànújẹ́ ńlá ni kí látojú olóko kó ọ̀fọ̀ ńlá ni kó bí ó fọwọ́ ẹ̀ báyìí ó fọwọ́ ẹ̀ gbọmọgbìn. àwọn bàbá wa yìí àwọn ìyá wa yìí ilẹ̀ Yorùbá ti kó tán lójú wọn ṣe lásán ni ṣe lásán ni. mo fẹ́ kí gbogbo wa kí n má wulẹ̀ fọ̀pá pọ̀ lọ́pọ̀lọ́ péjọ ẹ jẹ́ ká jọ gbọ́ fún ohun yìí. ẹ̀ ń polówó àti mùsùlùmí àti pásítọ̀ àti traditionalist ẹ̀ ń polówó ọjà yín ni bọ́jà yín ti máa dalẹ̀ ń polówó gbogbo conflict tó wà nílẹ̀ yìí kò ṣe torí pé ẹ fẹ́ràn ọba àbẹ̀yí ìdílé ẹ̀ kẹ́ ẹ bá lè jẹ́ máa ń jèrè ni nínú òkú ọba àti àwọn ìjòyè àtẹ̀yàn ńláńlá torí ẹ̀ lẹ́yìn tí àwọn Ìjẹ̀bú-Òde gba 25 million lọ́wọ́ fámìlì Awujale wọ́n tún yìí fẹ́ ganu sí. mo rò pé a gbọ́ bẹ̀ yẹn dáadáa mo máa tún gbé sí wa létí a gbọ́dọ̀ gbọ́ dáadáa sẹ́ẹ̀ iye tó ń bẹ ìròmí tó ń jó onílù ẹ̀ tó wà lálẹ́ odò mo máa ń sọ lójoojúmọ́ fún wa mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ti yín ni mò ń ṣe o ṣùgbọ́n ẹ kórìíra mi èmi ò sọ pé kẹ́ má kórìíra mi ṣùgbọ́n ẹ máa sọ pé mo sọ ẹ tún gbọ́. àti mùsùlùmí àti pásítọ̀ àti traditionalist ẹ̀ ń polówó ọjà yín ni bọ́jà yín ti máa dalẹ̀ ń polówó gbogbo conflict tó wà nílẹ̀ yìí kò ṣe torí pé ẹ fẹ́ràn ọba àbẹ̀yí ìdílé ẹ̀ kẹ́ ẹ bá lè jẹ́ máa ń jèrè ni nínú òkú ọba àti àwọn ìjòyè àtẹ̀yàn ńláńlá torí ẹ̀ lẹ́yìn tí àwọn Ìjẹ̀bú-Òde gba 25 million lọ́wọ́ fámìlì Awujale wọ́n tún yìí fẹ́ ganu sí. mo ń bọ̀ o mo rò pé gbogbo wa gbọ́ sáìdì yẹn nǹkan ṣẹlẹ̀ ní ìjẹ́lò gbogbo wa ti tutọ́ sókè àti fojú gbà á àtútọ́ sókè àfojú gbà á pé láyé kò yẹ kó rí bẹ́ẹ̀ kàkà káwọn ará Ìjẹ̀bú-Òde àwọn bàbá wa àwọn ìyá wa tí wọ́n wà níjẹ̀bú-Òde kí wọ́n bọ́ síta kan sọ pé ẹ ṣé o ẹ mà kú ìbánidárò ara wa ṣe lọ ní ọmọ tó bá ní ìlú ẹ̀ kó má máa fẹnu sọ̀rọ̀ Ìjẹ̀bú-Òde o ọmọ tó bá ní ìlú ẹ̀ kó má fẹnu sọ̀rọ̀ Ìjẹ̀bú-Òde o nǹkan tá à ń gbọ́ lẹ́nu wọn nìyẹn ká má dá sọ̀rọ̀ wọn nítorí pé ẹ ti mú ọ̀bẹ ẹ ti là á ẹ ti mú ọ̀bẹ ẹ ti là á nísìnyìí àwọn bàbá kan náà tún wá ń bọ́ síta àwọn náà tún sọ fún wa wípé nǹkan tó ṣẹlẹ̀ níjẹ̀bú-Òde ìṣòro àwọn ará Ìjẹ̀bú-Òde ni ṣe báwọn bàbá wa ìtàn tó ṣẹlẹ̀ lódòwe
ni wọ́n fi ń sọ wípé oyè tó kára àhó ó ń bọ̀ wá kára ẹ̀dẹ̀. Ẹ fẹ́ máa là á bó ṣe ṣẹlẹ̀ ń Jẹ̀bú Òde is a matter of time. Àkókò lọ nílò, ó máa ṣẹlẹ̀ ní gbogbo ibi ní ilẹ̀ kóòtù òjìrì. Táàbà wọ́n ní igi gogoro má gún mi lójú báyìí, òkèrè tó ti ń wò yẹn ló máa ti jẹ́ kó mọ. Òkèrè àbúrò mi kan nígbà tá a wà ní kékeré tí wọ́n ṣe Yorùbá ní ẹ̀záàmù ni wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé ó yá ẹ parí òwe yìí, igi gogoro má gún mi lójú. Àbúrò mi kọ a máa dọ́ọ̀jì ẹ̀ ni bó ṣe kọ níwájú gbogbo ìgbárùmọ̀lẹ̀ bó ṣe kọ́ nìyẹn. Nígbà tó máa gbéwò wá sílé gbogbo wa bẹ̀rẹ̀ sí ní kú sẹ́rìn. Ó rí sọ iṣẹ́ pópòrè mi kọ́lẹ̀ tí wọ́n máa dọ́ọ̀jì ẹ̀ náà. Bí láíláí mo yẹ ní mo kọ̀. Ṣùgbọ́n tá a bá ní pé ká sọ̀rọ̀ káwa òde ìwòyí ká pera wa ká jọ sọ̀rọ̀ wípé àwọn bàbá yìí ṣáwọn bàbá la ní yìí, ṣáwọn èèyàn la ní yìí, ṣé anẹ́ni ní mo sàn kíkan gan a lè rí mú. Tèbí tá a bá ti rí kíkan mú ìbádà, wọ́n ní ẹni bá lẹ́ni ní mo sàn kò ní mú kíkan. Tá a bá ti rí àwọn ilé ẹgbẹ́ ọ̀sán wọ́n gbé gbogbo ẹ̀ kúrò lẹ́ni, kò sí nǹkan kan tá a fẹ́ rí mu mọ́, everything ti empty. Mo sọ fún yín pé àwọn ilé ìrò báyé jẹ́ o, wọ́n payé rẹ̀ ni. Ṣé ẹ ti gbọ́? Lẹ́yìn táwọn ará Ìjẹ̀bú Òde gba 25 million fi dípò òkú Síkírù, kí ló lọ wá níbẹ̀? Fúnra wọn ni wọ́n ṣera wọn níṣe tí ìtìjú àti ẹ̀tẹ́ máa dé bá wọn. Wọn ò wá mọ̀ wípé ìtìjú àtẹ̀tẹ́ tó dé bá wọn yẹn ó máa rùn gbalé kan. Gbogbo ìlú máa sọ wípé báwo ni ìtìjú yìí àti ẹ̀tẹ́ yìí ṣe tó yìí. Wọn ò mọ̀, wọ́n rò pé orí àwọn nìkan ló máa mọ̀. Wọn ò mọ̀ pé ayé ti da ayé social media. Tó o bá ti sọ báyìí gbogbo ilé ayé ló máa gbọ́ tó máa fọwọ́ bomi pé kí ló dé kí ní rùn. Èyí táwọn ṣe ojú iṣó lọ. Iṣó táwọn so òun bí òkú èèyàn ni. Òkú èèyàn wọ́n bẹ́tà nítorí ju òkú èèyàn lọ gan mo máa fi wé. Ṣé báwọn bàbá wa ló sọ wípé béèyàn bá ń wá owó lọ nílé ayé yìí tó bá pàdé iyì lọ́nà ó máa padà sílé ni, torí tó bá rówó ọ̀hún tán kí ló fẹ́ fi rà? Iyì náà ni. Àwọn bàbá àsìn àwọn láyé àtijọ́ àwọn bàbá wa yẹn ló máa ń rí ewé. Àwa ọmọ kéékèèké yìí ló máa rí tó máa sọ̀rọ̀ owó wá ní ìwọ ọmọdé yìí kí ló fẹ́ fowó ṣe? Àwa tá a dàgbà báyìí gan ẹ̀yin ọmọ yẹn mọ̀ báyé jẹ́ lórí ọ̀rọ̀ olówó dé yìí. Kì í ṣe ọmọdé ló ń bayé jẹ́ mọ́ àgbàlagbà ló ń bayé jẹ́ tó ń dayé rú tó ń sayé dòfìfo lórí ọ̀rọ̀ owó yìí náà ni. Ẹ wá bá mi béèrè tó bá jẹ́ pé alẹ́ ìjì ni o, ṣùgbọ́n ẹni tó sọ̀rọ̀ yìí ó sọ pẹ̀lú gbogbo ìdánilójú rẹ̀. Ó dá lójú ó mọ ohun tí ń wí, ó mọ ohun tí ń sọ. Pé lẹ́yìn tí àwọn ará Ìjẹ̀bú Òde gba 25 million. Ẹ jọ̀ọ́ láyé ìsìn kí ni 25 million fẹ́ ṣe? Ẹ bá mi béèrè lọ́wọ́ àwọn tó gba 25 million yẹn pé nígbà tí wọ́n máa fi yọ ọ̀bẹ tì í ṣẹ́tírí tó máa fi pín ní sọ̀rí gbogbo àwọn tọ́jọ́ jókòó tọ́jọ́ fi ikùn lukùn páwọn máa gbowó ni. Ìgbà tó bá dẹ̀ wù yín kẹ́ lọ fi òkú yín ṣe. Ẹ jọ̀ọ́ bá mi béèrè lọ́wọ́ pé èlò ló kàn wọ́n kọ̀ọ̀kan bẹ̀. Owó ọ̀hún dà iye ìwé èlò lọ́nà kù. Lẹ́yìn tó gbowó ọ̀hún àbùkù tó rí ṣé kò ju owó yẹn lọ? Ẹ gba owó. Torí mi gan mọ̀ wípé kò yẹ kó rí báyìí. Nǹkan kan ti ṣẹlẹ̀. Kò yẹ kó rí báyìí. Àwọn bàbá wa lóríṣiríṣi ibi nínú gúrùpù tèmi wà èmi ò ń ṣe ọ̀dàlẹ̀, èmi ò ní gbé ohùn àwọn bàbá wa bọ́ síta. Àwọn bàbá yẹn ń kọ̀ǹpléènì lójoojúmọ́ níbẹ̀. Mo ṣe máa lọ wo fídíò tí bàbá mi Ọpẹ́ Ojú ṣe. Mo fẹ́ wo nǹkan tó sọ bẹ́ẹ̀ mi tí wò dáadáa torí bí mo ṣe ń gbẹ́lẹ̀ ni mo gbẹ́lẹ̀ etí gan ti kún. Ni àwọn bàbá wa ń kọ̀ǹpléènì wípé àwọn ń pe àwọn Ìjẹ̀bú Òde wípé nígbà tó ti ṣẹlẹ̀ yìí káwọn onímùsùlùmí tó bọ́ síta ìdájọ́ yẹ kí gbogbo àwọn ti sọ̀rọ̀ níbẹ̀. Ó yẹ káwọn ti ṣe gbogbo Òṣùgbó gbogbo ilẹ̀ kóòtù òjìrè kí gbogbo wọn ti fọ́ọ̀mù yúnífọ́ọ̀mù síbẹ̀.
wọ́n pè àwọn bàbá níjẹ̀bú-Òde àwọn bàbá ògbé wọn gba aago nígbà tó ti mọ̀ pé àwọn ti gbowó alẹ́ ẹ̀jì ni o ṣó ti yé yín torí tá a bá sọ èèyàn kan àárín ara yín gan ẹ fẹ́ para yín ká máa láwa tá a bá sọ èèyàn kan sì bẹ́ẹ̀ ṣe máa ṣoògùn sí ra yín lè máa wá màámi Ọmọlára mi sunshine ẹ káalẹ́ màámi ẹ tún gbọ́ kó má dàbẹ́ ní wípé mò ń parọ́ ni òun nìyẹn. àti mùsùlùmí. fáwọn tó bá ṣe ń darapọ̀ mọ́ wa àti pásítọ̀. mò ń bọ̀ o fáwọn tó bá ṣe ń darapọ̀ mọ́ wa òun ni ẹ jẹ́ ká jọ gbọ́. àti mùsùlùmí àti pásítọ̀ àti traditionalist ẹ̀ ń polówó ọjà yín ni. bọ́jà yín ti máa talẹ̀ ń polówó gbogbo conflict tó wà nílẹ̀ yìí kò ṣe torí pé ẹ fẹ́ràn ọba àbẹ̀ ìdílé ẹ̀ kẹ́ ẹ bá lè jẹ́ máa ń jèrè ni nínú òkú ọba àti àwọn ìjòyè àtẹ̀yàn ńláńlá. torí ẹ lẹ́yìn tí àwọn Ìjẹ̀bú-Òde gba 25 million lọ́wọ́ fámìlì Awujale wọ́n tún yìí fẹ́ ganu sí i. lẹ́yìn tó gba 25 million Fúlàní sọ gbogbo ìgbà tá a fi ń pariwo Yorùbá nation wọ́n ní ní kí ni ta ni Yorùbá kí ni Yorùbá já mọ́ kí ni ọmọ kóòtù òjíire já mọ́ ṣe rí gbogbo àwa tá à ń pariwo lórí social media yẹn àmọ́ níwá àwa lẹ́rán kéne táwọn yẹn ló máa sọ àwọn àgbààgbà wọn àwọn ni ikú tó pa wọn kí ló ti ń porúkọ ẹ̀ náà sọ ó ní ní kí ni ó ní tóun bá gbọ́ Babangida ó ní tó bá gbọ́ tó ń lùlù wèrè kan ta tó ń sọ pé wọ́n ń lùlù ogun ó ní tó bá sọ pé ta ni tó bá ní Yorùbá ló jáde fún àwọn wèrè yẹn lẹ̀ nígbà tẹ́ ẹ ti bà tara yín jẹ́ ẹ ti bà ti yín mọ́gi lójú àwọn ọ̀tá ẹ ti bà tara yín jẹ́ ẹ ti fínísì ara yín gbogbo àwọn Fúlàní ti mọ̀ yín wípé tẹ́ bá fẹ́ mú ilẹ̀ kóòtù òjì àwọn àgbààgbà wọ́n tẹnu jẹ nìkan wọ́n ti ẹnu jẹ nìkan ojú tì yín ojú ó tì yín torí 25 million ní ìtẹ́ni yìí sọ yìí kò lè jẹ́ irọ́ láéláé ẹ rí pé ògbẹ́ni gbogbo wọn wá ń pàrọwà fúnra wọn ẹ lọ gbókùú ẹ fi òkú lẹ̀ ẹ já ṣòtútù ìlú bàbá mi kan ló ta mí jí lórí YouTube ló ní kí ni òkú ọba ní ṣíṣe ní sísin fún àwọn oníṣẹ̀ṣe ó wà lára ètùtù ìlú. So lẹ́yìn gbogbo kíní paparazzi tẹ́ bá lọ yẹn ẹ̀sìn lẹ bá lọ àṣọwó ti wà nínú kíní tó ti ń mí nínú kíní àbáwọn tó lọ yẹn wọn ò mọ ẹni tó gbowó làwọn fi lọ ta ló gba 25 million lára ẹ̀yin bàbá àti ìyá wa níjẹ̀bú-Òde ṣé owó tẹ́ gbà yẹn èlò ló kù lọ́wọ́ yín ṣé kò ní tán mọ́ ẹ̀yin àgbààgbà wa ẹ̀ tí ẹ̀ wá èyí mọ́ fúnra yín ẹ̀ kọ́ kẹ́ ṣẹ̀sín kẹ́ kàbùkù kẹ́ ṣẹlẹ́yà ẹ wá sọ pé tẹ́nibọ́dì wọn bóyá wọn ti bá yín sọ pé tẹ́ni kankan bá dúró pé kí gan ẹ máa sọ fún wọn wípé ṣèbí Síkírù ti sọ wípé àwọn ẹrú ẹgbẹ́ òun ni kó wá sí òun ìgbà tó wà láyé ibi tẹ́ máa dé mọ́ nìyẹn ṣé ti rẹ́sì yín ṣé ti rí gbogbo wa pátápátá I believe we have the right láti mọ̀ wípé kì í ṣe pé wọ́n yàn wọ́n jẹ ní Ìjẹ̀bú-Òde náà wọ́n ti san owó ẹ̀sìn wọn fún wọn àwọn bàbá wa àti ìyá wa ó ṣe gbogbo wọn o torí pé tá a bá sọ̀rọ̀ ká máa là àwọn kan lára wọn ti lọ gbọ́ àwọn tó lẹ́nu ń bẹ̀ lára wọn so wọ́n ti wá sọ fúnra wọn pé òkè o ẹ jẹ́ káwọn fraction ilé kan máa lọ kán lọ pariwo ń bẹ̀ kán lọ disgrace wọn bọ́ síta ń bẹ̀ àwọn tó lẹ́nu ń bẹ̀ wọ́n ti gbowó tí wọ́n ti wọ nílé wọ́n ti tilẹ̀ fún wọn ò wá mọ̀ wípé ẹ̀sìn yẹn ó máa rùn kiri báyìí wọn ò mọ̀ pé ẹ̀sìn yẹn ó máa di nǹkan tí everybody máa fẹ̀ lójú fún wọn èmi ò ń ṣèyàn tó ń tẹnu mọ́ nǹkan yẹn tó bá pẹ́ mo jẹ́yàn tó tẹnu mọ́ nǹkan yẹn ojoojúmọ́ mo máa ṣètò lórí Ìjẹ̀bú-Òde yìí you people will be forced to call in and say the truth gbogbo àwọn ọmọ kóòtù òjìrè
wọ́n wá máa pè wọlé, wọ́n máa fi ẹ̀hónú wọn hàn. Mi ò ṣèyàn tó ń tẹnu mọ́ nǹkan yìí, but mo fẹ́ kí gbogbo wa ká fojú àwa rí àwọn àgbààgbà ta ní. Tí Fúlàní bá dé lénìí ipò òun máa wá jagun ní ilẹ̀ wa, owó ló máa gbé fáwọn bàbá yín, wọ́n á dẹ̀ máa pa yín lọ. Irú àgbààgbà ta ní nìyẹn. Mo ń wò lọ́sàn yìí pé kí la jẹ ta fi deserve irú àwọn àgbàlagbà yìí. Mi ò tí ì rí, mi ò mọ̀, mi ò lè rò pé kí ni nǹkan tá a ṣe, kí ni ẹ̀ṣẹ̀ wa tá a fi deserve irú àwọn àgbàlagbà yìí. Evangelist Dina Adéwálé, ẹ káàbọ̀ bàbá mi, ìkan lára àwọn ọmọ Ìjẹ̀bú Òde ni táwọn náà ń fi ẹ̀hónú wọn hàn pé n tó ṣẹlẹ̀ yẹn èèwọ̀ pàtàkì ni. Àwọn bàbá wa níjẹ̀bú Òde ẹ wá rí wọn, wọ́n tẹ̀ tí ń ṣe interview kankan èkejì èké ni táwọn ọmọ ìbá pariwo díẹ̀ wọ́n á lọ jókòó. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé bó ṣe wà ní àbùdù lọ́ba tún gbé síbẹ̀ fún yín. Wọn ò lójútì, sòǹdókò ló pọ̀ jù láàrin wọn, sòǹdókò èèyàn. Yérébá mi ṣó máa fọ kí ṣe kó ń ṣe wá ẹ̀ náà, kí ṣe kó lójútì kó ń ṣe bí sòǹdókò èèyàn àyàn. Sòǹdókò èèyàn ló máa ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe. Ẹni tí ò lójútì ò ní ojú tá à ń tì láyé. Bẹ́ẹ̀ tí ẹ̀ tijú àwa ọmọ yín, ẹ ti ẹ̀ tijú ara yín pé lọ́jọ́ orí yín yìí, níbi tẹ́ ẹ bá jọ ayé yín dé yìí, gbogbo àwa ọmọ tá a jọmọ fún yín, ọ̀pọ̀lọpọ̀ yín mo lẹ́yìn ilé ìsìn mo ti ṣépè fún àwọn àgbàlagbà tó ń tà wá nílẹ̀ kó tó di gbogbo yín pátápátá. Ẹ máa parun ni, ẹ máa dàbí ejò tó ń lọ lórí àpáta tí kò ní pa ni. Gbogbo ohun tẹ́ ẹ ní láyé pátá ló máa parun. Torí ẹ deserve èpè, ẹ deserve èpè. Èèyàn téèyàn ṣépè, téèyàn torí yín ṣe èpè tútù, èpè gidi, kéèyàn máa jí láàárọ̀ kó máa gbé yín ṣépè, kéèyàn tó lọ gbé àwọn Fúlàní ṣépè, kéèyàn tó lọ gbé àwọn ẹlẹ́sìn àjòjì ṣépè, ẹ̀yin yìí lè pé tọ́ sí. Mélòó ni yín tẹ́jọ́ gba 25 million? Èlò lẹ pín sí? Ṣé lórí ebi tó wà nínú ìlú yìí náà? Ṣé ẹ̀yin tẹ́ ẹró lédè wá rè? Ṣé ẹ̀yin tẹ́ fẹ́ padà wá bá rè? Àní àgbàlagbà kan ní ilẹ̀ kóòtù òjìrì yẹn, èmi ò trust yín. Kò sí ní tẹ́ ẹ lè fi ṣorí lọ́wọ́ mi. Mi ò kó gbogbo yín pọ̀ pé gbogbo yín lẹ́ni bí o. Ọ̀pọ̀lọpọ̀ yín mi ò lè trust yín rárá. Mi ò lè ní pé kẹ́ mú mi láti bí sí bí. Bí mo wọ ẹ̀yìn wò yín ni màá ní kẹ́ máa lọ níwájú, kí máa wo wájú, kí máa wo papọ̀ yín lọ tó lálákòóbá ni yín. Ẹ̀yin náà wò, àwọn kan wá sọ̀rọ̀, Ìjẹ̀bú Òde ni o, Ìjẹ̀bú Òde ló lẹ́sìn wọn. Báwo ló ṣe tó fi infiltrate Ìjẹ̀bú Òde? Báwo ló ṣe tí wọ́n fi wọ Ìwó? Báwo ló ṣe tí wọ́n fi ń wọ gbogbo ìlú tó ń fẹnu ṣátá, tó bá wọn fẹnu ṣátá ìṣẹ̀ṣe lénìí? Ṣé bọ́wọ́ yín ni Àjàlá tá ń nà? Ṣé bẹ́yìn náà ni? Ṣé bẹ́yìn àgbààgbà yìí náà ni? Ṣé bọ́wọ́ yín lọ́mọ ń tojú ẹ̀ kú lójoojúmọ́? Ṣé bẹ́yìn ló ní kọlà tó mọ́ ń tojú ẹ̀ kú lójoojúmọ́? Ẹ wá ní ìrònú fún ọjọ́ iwájú. Mi ò mọ nǹkan tẹ́ ẹ̀ ń rò láyé yín, mi ò mọ bẹ́ẹ̀ ṣe ń rò, èmi ò mọ irú àwọn àgbàlagbà tó, mi ò mọ irú memory card tó Olódùmarè fi dá yín. Mi ò mọ bẹ́ẹ̀ ṣe ń jí, bẹ́ẹ̀ ṣe ń sùn nínú ìdọ̀tí tẹ́ pè ní ìlú. Torí ìdọ̀tí pàṣíwọ̀wọ̀ ibẹ̀ lẹ ti rìn. Bẹ́ẹ̀ ṣe ń rìn bẹ́ẹ̀ ni ìdọ̀tí náà lẹ́yìn náà. Torí kì í ṣàwa nìkan ló máa dé bá ohun tó bá dé bá ojú, ó máa dé bá mú. Wọn kì í bẹ́ orí kí ọrùn ní kò sí nǹkan tó kàn òun bẹ̀. Gbogbo ètí Fúlàní ṣe tán yan fada, torí ẹ̀yin ti ní nǹkan kan tẹ́jẹ tẹ́lẹ̀ ẹ̀kún ẹrù pé kò kàn yín. Ẹ̀sìn ibẹ̀ yín lẹ́ní, òfo ibẹ̀ lẹ́yìn lẹ́ní, ṣé ẹ̀ mọ̀ ni? Mi ò mọ bẹ́ ṣe ń ronú o. Àbẹ́ ti lérò wípé tó bá ṣe débì kan ẹ̀ takútú, ẹ̀ bá wọn jà, ẹ̀ pa wọ́n níbi tán mú yín dé. Gbogbo bí lọ́ ti mú yín, wọ́n ti ẹni yẹ̀yẹ́ ló pọ̀ jù láàrin yín. Wọ́n ti mọ̀ fáwọn àgbàlagbà yìí wá yìí ti fún ọrùn taṣọ òṣòwò ni yín. Tá a bá máa bá yín sọ ẹlẹ́dì àti bá wa, ẹ bá wa kanlẹ̀ tẹ̀ tí ó tẹ́ ṣe pé ẹlẹ́dì ẹ ti bá wa kanlẹ̀, kí ló tún kù?
kí ló kù kò sí. Abájọ náà aṣáà ń wò pé Yorùbá nation yìí ká tiẹ̀ ráwọn èèyàn rẹ̀ èèyàn jàǹkànjàǹkàn àṣewèrè ní gbogbo yín àṣọpọ̀lọpọ̀ yín àṣòfò ọjọ́ kejì ọjà ní àṣẹ ẹni òfìfo ní ká má lè sọ̀rọ̀ kẹ́ máa lérí ikú nìkan lẹ́mọ̀ ẹni tó dẹ̀ tó ń ba ti ń jẹ́ ẹ̀ ní lérí sí ẹ̀ ní pa tá a bá ti ní ká lè arun sòkè sísàlẹ̀ ló máa dìṣòro fún yín. Kí ló dé ẹ̀yin bàbá wa àti ìyá wa kò sí bá ṣe lè bú yín tó náà bá ṣe lè ṣépè fún yín tó náà bá ṣe gbogbo ẹ̀ tó náà ṣá lókè mí lẹ́yìn ọ̀run ní ṣe nítorí pé ibi tẹ́ ẹ ti bá ti ajẹ́dé náà ló fi jẹ́ ká máa ṣépè fún yín. Ẹni tó bá wá fẹ́ kí èpè yẹn kó mú òun dọjọ́ alẹ́ ṣe bó yẹ kẹ́ ẹ yíwà padà kẹ́ ẹ pawódà kẹ́ ẹ táwo ṣe kí fáyín lè máa mú kírísítẹ́nì mọ́ kí fáyín yé máa mú mùsùlùmí mọ́. Irọ́ ni kò sí ní ká lè fi bá yín sọ mùsùlùmí náà lè ṣì máa gbé sí kò sí ní ká lè fi bá yín sọ kiri yóò lè máa nu mọ́ bẹ́ẹ̀ nítorí pé ẹ ti lérò wípé owó yìí ó máa lọ láéláé ni n tó ń tán lọ bí ọdún aṣọ eégún ni n tó ń tán lọ ṣé yìí tí ẹ ti gbàgbé ni nínú ìṣẹ̀ṣe kò sẹ́ni tó kú tó lọ tán tó bá kú wàá padà wá jẹ ìyà ẹ̀ṣẹ̀ tẹ bá tún kú inú ìṣẹ́ inú òfò tẹ dá sílẹ̀ yìí ibẹ̀ náà lè máa padà dé sí ṣùgbọ́n láṣẹ Èdùmàrè Olódùmarè á jẹ́ kí ilẹ̀ wa kó ti dáa ṣùgbọ́n gbogbo ẹ̀yin àgbàlagbà yìí tẹ́ bá tún padà dé wá sí orí ilẹ̀ wa kò sí bó ṣe lè dá tó ẹ̀ ní jẹ́ ń bẹ̀ kò sí bó ṣe lè dá tó ìgbín òkè ń rìn kó pa láàánú àfẹni tó bá máa mú àgàgà ìgbín tó bá gbórin dáadáa tó bá máa mú tó bá máa fi dìta bí ti ní ṣe máa jẹ́ nìyẹn lọ́lá àwọn ẹgbàrúmọlẹ̀ torí àwa tá kó lọ ká tún padà wá sílé wípé ká lè rí un dé bá wípé àwọn bàbá wa yìí tí wọ́n rán lédè wá ẹ jẹ́ ká lọ ṣèwúre fún wọn ká dúpẹ́ lọ́wọ́ wọn báwo la ṣe olú ọpẹ́ wò bá níbo la fẹ́ gbà dúpẹ́ lọ́wọ́ yín ibo la fẹ́ gbà dúpẹ́ lọ́wọ́ yín òun ṣe mí òun gbà mí báwo la ṣe ń ṣe o ṣe àdúpẹ́ kò sí ẹ fẹ́ sin ìkú Síkírù àwọn èèyàn kó tó di pé bá ṣe ti gbọ́ pé Síkírù kú gbàrà everybody ti ganú lẹ́dẹ̀ yín bá ṣe ti gbọ́ wípé Síkírù ó kú gbàrà láti dúró dè yín pé wọn ò máa jẹ́ pé wọn máa gbúdọ̀ sin Síkírù anyhow a máa wò ó mo ní ṣe gbójú àwọn èèyàn béèrè lọ́mi pé ṣé kò ń ṣe pé kíní mo ní èmi ò mọ̀ o ṣùgbọ́n mo mọ̀ wípé láìpẹ́ láì jìnnà yìí a máa rí èsì sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ wo bí tẹ́ ẹ bá lọ ṣé ti rí ẹ̀yin ọ̀dọ́ Ìjẹ̀bú Òde èmi ò ṣe fọ́nrán yìí nítorí àwọn Ìjẹ̀bú Òde nìkan mo ń ṣe fọ́nrán yìí nítorí gbogbo àgbààgbà ilẹ̀ Kóòtù Òjìrè mo ń ṣe fọ́nrán yìí nítorí ìlú mi Ìpẹ̀rù ọba tó kú ní Ìpẹ̀rù kó tó di wípé tó kú láìpẹ́ yìí ìṣe ló ń bá oníṣẹ̀ṣe jà ṣebí mi náà ní tèmi lára mi ó ń bá oníṣẹ̀ṣe jà ó ń bá ìyá yẹn jà lórí kinní ìyá yẹn wá pè mí pé ìyá Ọ̀ṣàtọ́lá ọba ìlú wa nípẹ̀rù ó máa sọ pé kí n kó gbogbo àwọn òrìṣà mi kúrò nínú ilé bàbá wa ojú agbègbè ni mo ti ń sọ yìí èmi náà ní tèmi lára mo níbi tí báwo kí ló ṣẹlẹ̀ lọ́ba ní lọ́ba kẹjọ lọ́ba rò pé ilé bàbá àwọn mà ní nípa àwọn ẹ̀gbọ́n àwọn ọmọ ìyàwó kejì bá ní wíǹgì tí bàbá àwọn dẹ̀ pé fáwọn làwọn lò lọ́ba ní ìyẹn bá dé látàrí ìlú òyìnbó ló bá sọ fún wọn pé ilé Jésù níbí kókó gbogbo òrìṣà yẹn kókó àfírá ìta làwọn bá lọ fẹjọ́ sùn ọba Ìpẹ̀rù mo rò pé ìdí tọ́lọ́run Olódùmarè bá mi tètè lù pa nìyẹn táwọn alálẹ̀ ìlú Ìpẹ̀rù fi bá mi lù pa lọ́ba lọ bá ọba Ìpẹ̀rù ọba o àti dé o ẹjọ́ o òun wá fẹjọ́ sùn ni o ilé bàbá òun lòun wà o igbá àwo ìkòkò ṣe ìṣàsùn o lọ́ba Ìpẹ̀rù bá ní àfírá ohun tó sọ yẹn ni bọ́ọ̀ ló ṣe máa kórìṣà sínú ilé ó yá kó lọ kórìṣà bọ́ síta bọ́ba ìlú ṣe ọba ìlú ọba igbákejì òrìṣà bó ṣe dájọ́ nìyẹn pé kárábìnrin yìí lọ kó gbogbo òrìṣà ẹ̀ kúrò nínú ilé lárábìnrin yìí bá ké gbàjarè
wàá bá mi pé ìyá Òṣàtọ́lá báyìí kàtà báyìí káwòdì. Mo ní ìgbà tí ìyá àgbà mi wà láyé mo bèrè báwo ni ọba àpẹrú ṣe é ṣe lórí mi ò gbọ́n kankan. Ìyá àgbà mi ní rádaràda náà ní gbogbo ẹ̀ kò sọ ọ̀rọ̀ kankan in details. Ìgbà tí mo wá gbọ́ ọ̀rọ̀ yẹn mo bá pe àwọn bàbá wa nípẹ̀rọ. Mo ní tí ẹ bá ní ibi tí ẹ ti ń bá sọ tí ó bá ní etí mi ní sọ pé pẹ̀rù ni mo ti wá ó máa bad lórí social media, kò ní sinmi láàárọ̀ kò ní sinmi lọ́sàn-án. Ṣẹ́rí àní ọba àpẹrú tó wá sọ fún arábìnrin yìí pé tí àwọn àbúrò ẹ̀ àbẹ́gbọ́n ẹ̀ tó bá gbé ẹ lọ sílé ẹjọ́ òun ọba òun á lọ testify against ẹ̀. Níbi tẹ́ bá mọ̀ pé ayé wa ó ti ṣe dé lọ́wọ́ àwọn àgbàlagbà wa. Ọba ìlú mi ó sọ pé òun máa lọ testify against arábìnrin nílé ẹjọ́. Wọ́n gbọ́dọ̀ kó gbogbo òrìṣà ìkúrò ń bẹ̀. Wọ́n á ti máa pa àwọn àgbàlagbà yẹn mo ní mo rẹ́ni òyìnbó mi ní sọ pé ibi tí mo ti wá nìyẹn. Màá bàjẹ́, màá fi gbogbo ara jà torí mi ò lè ṣe ti gbogbo onílù kó di tèmi kí n sùn, kò possible. Ẹ bá mi tètè yá lọ sọ fún níbi tó ti ń gbọ́. Ẹ̀yin bàbá wa, èmi ò mọ bí tẹ́ ti lọ rí lè gbé sórí ipò, àmọ́ kó má ṣe ní pẹ̀lú, má ṣe òun lògùn ẹ̀, òun lògùn má mọ̀. Mo ṣáà sọ fún bàbá yẹn àti gbà yẹn wẹ́lo. Mo rò kán lọ sọ fún pé ọmọ eléyìí ò gbádùn lórí social media, ó máa bá tiẹ̀ jẹ́ ni. Kí á ló mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ìta à ń sọ nìyẹn ni pé ní gbogbo ìlú a gbọ́dọ̀ ní èèyàn tó máa front ní gbogbo ìlú. Ó ti kú tẹyíntẹyín kò pẹ́ náà ní gbogbo ọ̀rọ̀ yẹn mo ń pè ìyá yẹn báwo wá ni kí ló ṣẹlẹ̀ kí ló tún sọ kí ni tún wí. Wọ́n ní kò sọ kankan kò tí ì sọ kankan láti gbà yẹn àmọ́ ní kò lè sọ̀rọ̀ wọ́n bí kú ni. Wọ́n bí kú ni. Èmi ò tiẹ̀ pátápátá ẹ máa fọwọ́ múlù yín ni màá bá gbogbo ẹ̀ jẹ́ lórí social media. Èmi ò wọnú láìpẹ́ yan but nínú ìlú yẹn kéèyàn kọ́kọ́ máa fi bá mi ṣeré torí mi ò lè ṣe tìlú onílù kí n fi tèmi lẹ̀ kó ta kò lè ta kò possible. So kí la máa ń sọ nínú ọ̀rọ̀ yìí kò pẹ́ kò jìnnà ló gbèkuru jẹ lọ́wọ́ ẹ̀bọra. Tó o bá ti dúró lórí ìlú ẹ̀ tó dúró lódò òdodo ìlú ẹ̀ ò lè dàrú. Tó bá tún fi ọba mi ní kọ́ má jọba o, tó bá tún fi ọba mi sí pẹ̀rù lẹ́nìí tó bá sọ pé ta lálẹ́ báwo máa ṣọ̀kú mi. Gbogbo ẹnu ni mo fi sọ, mi ò lágbára o, mi ò lóògùn, mi ò ríran ju má jàgọ́ta lọ, mi ní nǹkan kan. Ṣùgbọ́n tó bá tún fi ẹlòmíì sí orí àpèrè ìpẹ̀rù yẹn àdàbí tí mi ò bá ní ẹ̀jẹ̀ mi ò ní diluted blood. Kò sí wípé ìpẹ̀rù bàjẹ́ lé ni mo fẹ́ sá lọ sí ìdílé ìyá mi, kò possible. Àti ìyá àti bàbá ìpẹ̀rù lọ ti wá ní níbi tí mo fẹ́ sá lọ. Mi ìpẹ̀rù ò lè dàrú tán ní ìsìn kí sọ pé mo fẹ́ gba Abẹ́òkúta lọ tá mọ̀ mí ń bẹ̀ extended family ni mo jẹ́ ń bẹ̀. Màá jà bí àrá, màá sọ bí àrá, màá jà bí ìjì ni nínú ìlú mi. Tẹ́ bá tún mú ọba síbẹ̀ mo tún sọ tó bá sọ pé ta lálẹ́ báwo ó máa láì ṣígbáwó ó máa gbèkuru jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra ló máa dá láàmú tí ń jẹ lẹ́ẹ̀bá ògiri ní gbogbo ẹnu ni mo fi sọ. Nítorí wípé ẹ máa jókòó sẹ́gbẹ̀ẹ́ kan bíríkótó ọba máa ṣe anyhow nítorí pé ẹ ti fún jẹ ẹ ti fún mú láì lọ ṣèwádìí délẹ̀délẹ̀ pé wọ́n tó fẹ́ jẹ tó fẹ́ mú. O ò gbúdọ̀ dalẹ̀ tó o bá fẹ́ dalẹ̀ ẹ ní ṣe bẹ́ẹ̀ ẹ ní ṣe bẹ́ẹ̀ ẹ wá máa fi ẹ máa ra ìwà ìbàjẹ́ lórí ẹ wá máa dúró dègbà tó máa kú. Ṣé ó bá jẹ́ wípé a ní èèyàn dání ẹni ní mo sùn ní Ìjẹ̀bú Òde lóòótọ́ kò yẹ kí Síkírù lo 65 years. How many decades? Almost 7 decades lórí ipò. I could imagine nǹkan tó máa fi ojú yín rí pẹ̀lú irú ìwà yẹn àti ìṣesí yẹn. Mo lè imagine nǹkan tí Síkírù Adétọ̀nà tó máa gbé ṣe nínú Ìjẹ̀bú Òde. Mo lè imagine irú ìwà tí Síkírù Adétọ̀nà máa wù ní Ìjẹ̀bú Òde. Mi ò lè imagine èèyàn mélòó nínú yín
tá a ti lọ ṣekú pa ní bòńkẹ́lẹ́. Ìyẹn Síkírù Adétọ̀nà àwárí kankan nínú gbogbo ẹ̀yin àgbàlagbà pẹ́ Ìjẹ̀bú Òde àárí yín tẹ́ lè bá wa fi ẹgbà ikú ni o. Gbogbo ẹnu ni mo fi sọ orí ayélujára mo ṣe sọ yìí. Ẹni máa ba odindi ìlú jẹ́, tó máa pa odindi ìlú run, tó máa fi àwọn aráàlú, tó máa fi wọ́n ṣọ́fà, tó máa fi wọ́n ṣẹrú. Kéèyàn parú wọn kò léèwọ̀. Kí l'Amẹ́ríkà máa ń ṣe fún ọ̀dàlẹ̀? Pípa ni. Kò sí ìlú tí wọ́n gbé rí láyé yìí tí wọ́n ṣọlá láàrin ọ̀dàlẹ̀, kò sí. Ìlú náà ò ní gbé rí. Bó gbé rí gan láyé fèyí gbófọ̀lá dìde ló máa jẹ́. Kò sí. Gbogbo àwọn ọ̀dàlẹ̀ ẹ wá gbé wọn sórí ipò ọba. Ẹ gbé wọn àwọn ẹni lẹ́ńlẹ̀ ẹ tẹ́ni fún wọn. Ẹ gbé wọn sórí àpèrè. Ẹ gbé wọn sórí àpèrè ẹ̀ ń wò wọ́n lọ́wọ́lọ́wọ́. Mi ò mọ̀, kò tètè yé mi. Nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ ètò padà tí wọ́n sọ fún mi pé eléyìí tó tún fẹ́ bẹ̀rẹ̀ ètò padà ọ̀tá pọ̀ mo ní kí ni mo ti lọ́tà tẹ́lẹ̀ mélòó wá ni kán tún kọ́ bọ́ọ̀rùn kí ló ń kọ́ta ṣe mọ́ṣúárì. Àṣé gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ rèé. Àṣé yín bàbá wa ọ̀tá ni yín tẹ́lẹ̀ ẹkùn ó wá ẹni tó máa wá. Wọ́n ní oníkà mẹ́sàn-án mọ̀ pé kà mẹ́sàn-án lòun ni òun ẹni tó máa kà fún òun. Ẹni burú mọ̀ òun ẹni tó máa sọ fún ni. Abayé jẹ́ mọ̀ abatẹnijẹ́ ó mọ̀ pé abatẹnijẹ́ mọ̀ ó mọ̀ pé kà lòun. Ẹni tó máa sọ fún ló ń wá. Èmi dẹ̀ ti wá sọ fún yín mo dẹ̀ sì máa sọ mo máa rí sọ kó sí ń tẹ́ ẹ lè ṣe sí. Torí ní jọ̀kan alùbàtà kan ò dárin èèyàn máa rẹ́ni tó máa sọ fún. Ṣé bóun rèé bí rọ́lẹ́ ni yìí pa bódodo ni mo mọ̀ fi ṣe ètò. Èmi kọ́ ni mo sọ o. Tẹ́ ẹ bá fẹ́ ṣépè ẹmọ ẹni tó sọ àárín yín náà ló ti sọ. Ó lè ti gba 25 million. Àti mùsùlùmí àti pásítọ̀ àti traditionalist ẹ̀ ń polówó ọjà yín ni. Bọ́jà yín ti máa talẹ̀ ń polówó gbogbo conflict tó wà nílẹ̀ yìí kò ṣe torí pé ẹ fẹ́ràn ọba àbẹ̀ ìdílé ẹ̀. Kẹ́ ẹ bá lè jẹ́ máa ń jèrè ni nínú òkú ọba àti àwọn ìjòyè àtẹ̀yàn ńláńlá. Torí ẹ̀ lẹ́yìn tí àwọn Ìjẹ̀bú Òde gba 25 million lọ́wọ́ fámìlì Awujale wọ́n tún sì fẹ́ ganu sí i. Torí pé wọ́n á ti rí nǹkan gbà ṣé 25 million ò tọ́mọlúwàbí láti àṣebáàdúrà lẹ́fẹ́ ṣe ẹ̀yin lọ́lọ́run ni. Ṣé 25 million ò tọ́mọlúwàbí? Kẹ́ lọ gbà kẹ́ lọ mú mi sí. Ta ló gba 25 million? Ẹ̀yin bàbá wa pé gbogbo yín lẹ gba 25 péré. Mi ò tó sọ bẹ́ẹ̀. Báwo ni gbogbo ẹ̀yin bàbá wa ṣe máa yọ olórí burúkú kalẹ̀? Àwọn kan ní tó ṣe olórí burúkú tó lọ gba 25 million yẹn lẹ́fẹ́. Ẹ lè má wàá gbé bọ́ síta lórí social media o. Ọ̀dàlẹ̀ ni wọ́n. Ọ̀dàlẹ̀ ni wọ́n. Àárín ara yín yẹn mo fẹ́ kẹ́ ara ń sáàkì ara yín kò possible kí gbogbo yín kẹjọ sùn kẹjọ koríjọ síbì kan náà kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ta lẹni tó gba 25 million yẹn? Àwọn kákọ́ọ̀sì wo ló gba 25 million? Báwo lọ ṣe kí ló dé tó fi gbà á tí gbogbo yín wá jọ ṣẹ̀sìn papọ̀? Iṣẹ́ gbogbo yín gbogbo wa ń bo lọ gbé sí 25 million ń dà. Ń dà.